Hi, àtúndúpẹ́ lẹ́ǹkan sí lọ́wọ́ gbogbo àwọn tí ó gbà wá gbọ́, lọ́wọ́ gbogbo àwọn tí ó gbọ́ Ọlọ́run gbọ́ nínú ayé wa, lọ́wọ́ gbogbo àwọn èèyàn wa láti Amẹ́ríkà, UK, Canada, gbogbo Europe pátá, Nigeria and all Africans tí wọ́n sì gba Ọlọ́run gbọ́ nínú wa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn pátá, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin churches tẹ́ ṣì dúró sórí ìpè tọ́lọ́run pè yín, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wà lórí ìpè tí Ọlọ́run pè yín ní Nàìjíríà àti ní gbogbo àgbáyé. Gbogbo yín ni mo fẹ́ sáré bá sọ̀rọ̀ báyìí lórí ohun tó ń lọ ní Iran àti Isreal. Ẹ jẹ́ ká gbàdúrà kí wọ́n lè come to settlement. If not, ó máa bá onílé o, ó máa bá olóko, gẹ́gẹ́ bí ohun tí Olúwa wí. Tí wọn ò bá tètè come to settlement, ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló máa fún wọn ní ìgbọ̀wọ́ láti lè jẹ́ kí ogun yẹn kó di ogun tó tóbi gan tí a ò tí ì rí irú ẹ̀ rí ní gbogbo àgbáyé. Kò wá sí bí Iran àtàwọn tó wà lẹ́yìn Iran tí wọ́n ṣe lè ṣẹ́gun Israeli, nítorí pé ọmọ májẹ̀mú òun ni Israeli. But nǹkan máa bàjẹ́, á bá onílé, á bá olóko. Lórí ọ̀rọ̀ Iran àti Israeli, ogun tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́, a ò fẹ́ mọ ohun tó dá ogun wọn lẹ̀ o. Àwọn tí wọ́n ń gbọ́ mi onílàákàyè èèyàn gan mọ̀ pé most of the things tí mo wá ń sọ gan kì í ṣe nǹkan tí bóyá mo máa ń tẹ́tí gbọ́ kílẹ̀ mi ìfẹ́ mọ ohun tó dógun wọn lẹ̀, ṣùgbọ́n àdúrà tá a gbà nípa ohun tó ń lọ yìí, Olúwa sọ wípé kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ìjọ ní gbogbo àgbáyé ni o, kì í ṣe Nàìjíríà o, kí gbogbo èèyàn ẹ kún fún àdúrà o. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ onígbọ̀wọ́ bíi countries warlike wọ́n máa dúró sẹ́yìn Iraq. Ọ̀pọ̀lọpọ̀ countries warlike wọ́n máa dúró sẹ́yìn Israel. Ogun yẹn wọ́n máa strengthen ẹ̀ gan débi pé ó máa lágbára ju àwọn tó ti ṣẹlẹ̀ lọ. Nítorí ìdí èyí, a tún ti rán mi sí yín o. Mi ò ní kẹ́ ẹ má bú mi o, ṣùgbọ́n Olúwa ó tún ti rán mi sí yín. Mi ò ní sọ pé nítorí pé ẹ máa bú mi kí n má jíṣẹ́ Olúwa. Nítorí a máa ń pa òwe kan pé àgbà ló mọ ibi tí igi máa wó sí nínú igbó. Ohun tí ojú àgbà rí tójú àgbà fi wọlé, tí tọmọ kékeré bá rí ó máa fọ́. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí I am saying it generally, tí nǹkan bá ṣẹlẹ̀, we need to go to God for enquiry. Now, ogun ti ń lọ báyìí o, ṣùgbọ́n àwa ti béèrè, à ń bẹ Ọlọ́run, a sì ń béèrè enquiry from the Lord. Kí ló lè ṣẹlẹ̀? Òun lolúwa fi sọ fún wa wípé ẹ jẹ́ ká kún fàdúrà o, kí àwọn countries méjèèjì tètè wá sí settlement. Ṣùgbọ́n tí wọn ò bá tètè wá fún settlement, àwọn onígbọ̀wọ́ máa lọ pọ̀ lẹ́yìn wọn débi pé ó máa rọ ogun yẹn gan, ogun yẹn máa rọ, that is, they will strengthen the war. Ó máa ju ti èyí tó ti ṣẹlẹ̀ rí lọ ní àgbáyé.
nǹkan máa run, ó máa taba onílé, àtàbà olóko. Ẹ jẹ́ kí a tètè ká mójútó nínú àdúrà. Mo ti sọ tèmi o. Bí wọ́n bá pàrokò ogun sí ìlú kan, àrọ tó bá ti gbọ́n nínú ìlú yẹn tó sì gbọ́ pé wọ́n ti pàrokò ogun, òun máa tètè dìde láti máa sá lọ. Ṣùgbọ́n àrọ tó ò bá gbọ́ á jókòó. A ò ní rí wàhálà o. Irú ogun ọ̀hún kò ní padà wá fún àwa ń pọ́blẹ́mù. Ẹ jẹ́ ká wọ inú àdúrà ká máa bẹ Ọlọ́run. Kọ́lọ́run lọ pẹ̀tù sí Iraq nínú. Kọ́lọ́run lọ pẹ̀tù sí Israel nínú. Kí wọ́n come to settlement. Nítorí wípé àwọn orílẹ̀-èdè kan máa padà dìde láti ṣe onígbọ̀nwọ́, that is helper for Iraq. Àwọn orílẹ̀-èdè kan máa dìde láti ṣe onígbọ̀nwọ́, which is helper to Israel, to strengthen the war. Èyí tó wá yà mí lẹ́nu jù ni pé ogun yẹn máa lágbára ju àwọn èyí tó ti ṣẹlẹ̀ lọ tí wọn ò bá tètè come to settlement. Orúkọ mi ò yí padà, Baba Confirm JP náà ni. Ṣùgbọ́n ó fẹ́ jẹ́ kó mọ̀ wípé ọmọ ìlérí òun lọmọ ìlérí máa jẹ́ o. Ṣùgbọ́n nítorí pé èṣù ti wọ àárín wọn, tó ń gbọ́ mi, òun ló ṣe pé ọ̀rọ̀ ìjà ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó o bá lọ bá ọmọ ìlérí jà, wàá kan ìdí nínú iyọ̀.